Africa Content TV. Assalamu wa rahmatullahi wa barakatuh. All right. Alfas sooner than the white. I've been ashamed. Ọmọ Bari ilẹ̀ mítìtì. Atahiyatu lillah. Ìpọ̀tẹ̀ mọ́lẹ̀ níjẹ̀bú. Azakiyatu lillah. Atayibatu salawatu lillah. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh. Assalamu alayna wa ala ibadillahi salihin. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم ارزقنا بكلمة الشهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أتشي ربنا lẹ́yìn tá a ṣe rọ́bà náà èyí tó kù. Ẹ̀yin olórin ẹ̀lùwà bẹ̀rẹ̀ báyìí. Ẹ ṣe bàmí àfihàn. Bàmí K1 the ultimate. Ọmọ General Quality Nàìjíríà. Number 1. Ọmọ ojú ṣàgbọ́. Fújì àfọwọ́ ṣe ọmọ bọ́lá. Bọ́bọ́. Arabambi number 1. The Bible of Yoruba land. Oluwaye Fuji ka. Fuma. Unity. Àwọn ẹgbẹ́ tí wọ́n wà nínú entertainment industry tí wọ́n wà bí wọ́n pọ̀. Ọmọ Ọ̀fìbá. Sápá. ATP. Ọ̀bùdó. Ẹ̀yin kó pọ̀ náà. Ìwọ́n tí wàá gbẹ̀ ní arúgbó ẹ̀yà juwọ́ báyìí. Àtẹ́kọ́ wàá gbẹ̀ ní arúgbó ẹ̀ wàá gbẹ̀ ní juwọ́ báyìí. Mo ti ju. I'm raising the run on bride. This is the gentleman. Sọ́fẹ́ ni mẹ́ta sọ pé next Ramadan mi ò ní wà nínú ilẹ̀. Next Ramadan. Thank you very much. Bandman, are you set? Okay, let's run this quick. All right. Don Chapel. Don Chapel. Aji. All right, let's just go on this quick, ladies and gentlemen. Manchester. Amen. Otuba Akubiade. Akubiade 1. Aladi Ayo. Ladies and gentlemen, without wasting multiple times, at the item for all the Islamic singer. And we'll be doing these 30 minutes according to what the Alfas said. Please, let's be orderly. My name is African. Aladi Ayo, promoter at the Gosharava. Every motivation in our Joko. Emma was being a Joko, I recognize, I don't recognize. Aji.